àjọrìnpọ̀ wá sáyé ni ṣùgbọ́n ó kọ̀ pé kájọ lọ ọ̀rẹ́ mi ló sùn sílẹ̀ yìí tí kò lè dìde wíwáyé ò ṣáájú mi níní lọ ó tún ṣáájú mi lọ àlámọ́lé mi ò dìgbò ṣe. ayé lolú alámọ̀lé ìwà ti ṣe tó fífi mí sílẹ̀ lọ. àwa Christian àgbàgbọ́ pé ká tún máa gbàdúrà fún òkú ìgbà tẹ̀lé. ọjọ́ kan lájọ wáyé alábàárìn mi ìyà ló fi jẹ mí ẹ̀mí mi ò gbé. tí ó ti sí ojú báyẹn lò tó ń pọ̀ tó ẹgbẹ́ tó mọ̀ gbàdá tó ń lọ sí tí ó lọ. Yorùbá Parapọ̀ TV ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ bó bá ṣe ń lọ àwa ò ní jákẹ́tì yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ́. fún àǹfààní ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ni ẹ fẹ́ mọ ohun tó fa ikú Taiwo Adegbodu nínú èyí tí wọ́n sọ nígbà tí à ń kó ìròyìn jọ wípé lọ́wọ́lọ́wọ́ báyìí a ò mọ nǹkan tó fà á ṣùgbọ́n ṣá o Kehinde Adegbodu ti jáde gbayagbaya láti sọ ohun tó fa ikú èkejì rẹ̀ ìyẹn Taiwo Adegbodu ròyìn wáyé nígbà tí màmá wa Bola rẹ̀ ṣe àbẹ̀wò ìkíni kú ọ̀rọ̀ èèyàn sí ọ̀dọ̀ Kehinde Adegbodu níbẹ̀ ni Kehinde Adegbodu ti sọ ohun tó ṣẹlẹ̀ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní nǹkan kan ò mà ṣe Taiwo tẹ́lẹ̀ òye débi pé Taiwo gan ti ẹ̀ ń wo fíìmù lórí fóònù rẹ̀ àti pẹ̀lú pé àwọn níbì kan pẹ̀lú gan táwọn fẹ́ lọ òun náà ni kíní ọ̀hún kan bẹ̀rẹ̀ láàrin ogún ìṣẹ́jú òun náà ni ọmọkùnrin arẹwà òǹkọrin ẹ̀mí nígbẹ̀mímì òun ni nígbà táwọn ò fi gbé dìgbàdìgbà délé wòsàn ó ní àwọn kan gbé jókòó ni bẹ́ẹ̀ gẹ́gẹ́ ohun tí ẹ mọ̀ pé Taiwo ti lọ ṣùgbọ́n ṣá o nígbà tó òun kàn rí ni pé ó rí i pé Taiwo mìíràn mọ́ ẹ wo ọ̀rọ̀ pọ̀ mẹ́ ṣùgbọ́n dá o kẹ́ni ti jáde láti kọrin ìdárò fún ìkejì rẹ̀ nínú èyí tí wọ́n forin ọ̀hún hàn wá bẹ́ẹ̀ yẹn bá dorí ahun anú Abiamo ṣèyàn pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí Kehinde sọ nínú àwọn orin yìí ó mà ṣe o ó wù ní ká jẹran kó pẹ́ lẹ́nu ṣùgbọ́n òǹfà tí ń bẹ lọ́fun náà ni ò ní jẹ́ igi tó tọ́ tó wù ló ń gbó irú wọn kì í pẹ́ o Kẹ́ni sọ nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní kà ńlá ní kinní yìí ó lágbára kọ̀ bẹ́ẹ̀ yẹn bá jorí ahun anú Abiamo ṣèyàn nítorí àwọn ọ̀rọ̀ tó ń jáde lẹ́nu Kehinde ikú táyé gbogbo wa lọ́dún ó dùn gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀ gbogbo àwa òṣèré bẹ́ẹ̀ gẹ́gẹ́ ó ń lọ́dún gbogbo ọmọ Nàìjíríà tó ń bẹ nílẹ̀ yìí àtàwọn tó wà lókè òkun nítorí pé ogbó kan ó náà ní Taiwo Adegbodu jẹ́ nínú àwa sọ̀rọ̀sọ̀rọ̀ nínú gbogbo kọrinkọrin àti gbogbo èèyàn pátápátá nílẹ̀ aláwọ̀ dúdú lókè òkun àti jákèjádò àgbáyé ó ṣe o igi tó tọ́ tó wù ló ń gbó irú wọn kì í pẹ́ ṣùgbọ́n ṣá owó bá jẹ́gbà àkọ́kọ́ lẹ́yìn wò wá àbáyìn tí jolólùfẹ́ wa tẹ́lẹ̀ rí ṣùgbọ́n ẹ ò tí ì tẹ subscribe button síbẹ̀ àwa ń bẹ̀ yín ni o ẹ bá wa tẹ̀ sójú ẹ bá wa dọ̀rẹ́ káwa náà ó sì bá yín dọ̀rẹ́ ẹ wá mọ́ gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúgbà tá a bá ti wà lórí ètò ẹ jẹ́ á share ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ti ń béèrè pé kí gan ni tó fa ikú Taiwo Adegbodu ẹ jẹ́ á share ẹ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n ti ń béèrè nígbà tí Kẹ́ni kẹnu bọ̀rọ̀ náà gbogbo ohun tó sọ pátápátá náà lẹ́gbọ̀ọ́ nínú fọ́nrán yìí ẹ jẹ́ káwọn èèyàn ó mọ̀ ibi tọ́rọ̀ ọ̀hún dé dúró ẹ wá mọ́ gbàgbé láti tẹ subscribe button síbẹ̀ ẹ já bá yín dọ̀rẹ́ kẹ́yìn náà ó sì bá wa dọ̀rẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni ẹ mọ́ gbàgbé láti tẹ aago pélébé tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ èyí tí ó máa rán yín létí nígbàkúùgbà tá a bá ti wà lórí ètò. ayé lolú alámọ̀lé ìwà ti ṣe tó fífi mí sílẹ̀ lọ ọjọ́ kan lájọ wáyé alábàárìn mi ìyà ló fi jẹ mí ẹ̀mí mi ò gbé àjọrìnpọ̀ wá sáyé ni ṣùgbọ́n ó kọ̀ pé kájọ lọ ọ̀rẹ́ mi ló sùn sílẹ̀ yìí tí kò lè dìde wíwáyé ò ṣáájú mi níní lọ ó tún ṣáájú mi lọ àlámọ́lé mi ò dìgbò ṣe. ayé lolú mi ò dìgbò ṣe ó dàgbọ́ kó lọ́rùn sí i àwọn pàdé lọ́jọ́ kan lẹ́sẹ̀ Jésù lọ́jọ́ kan ẹ̀ má sùn mí lọ mo ti ṣojú rẹ̀ mo ṣẹ̀yìn ayé láwùjọ mẹ́ta mi gbà. ayé má dà mí gbà. àjòjì la jẹ́ nílé ayé ilé ayé asán ìmúlẹ̀ mọ́fò ìwọ tó wálé ayé máa yà ó
àpọ̀dà ènìyàn ni ọ́ ò mọ̀. Àlejò lásán la jẹ́, lọ́jọ́ kan a ó padà. Iṣẹ́ tàbá ṣe sílẹ̀ láòròyìn tàbá lọ. Ajígbèsè la jẹ́ o, gbèsè àìgbọ́dọ̀ má san ni. Ìwà wo ni kú má bá lọ́wọ́ wa? Rírẹ̀ ò ní dàmídà. Báyé bá kọ́ mí, tọrẹ bá yọ̀wọ́. Ẹ̀rù kò lè bà mí, mo lọ́lọ́run ọba Ọlọ́run. Ìwọ ni mo ní lálábàárò mi. Àyà ò lè fò mí, mo lólùgbèjà. Ìwọ máa ló ti ń ṣọ́ mi, ò ní dáyé ó mú mi. Ọ̀tá mi lọ tẹ̀rí rẹ̀ bá ìkìlọ̀ rèé fún ọ. Mo ti fìgbà mi fún ọ, ìwọ ló lè gbé mi ga. Jàre gbé mi ga dọ̀tá mi lọ. Òní ó ti bó ṣe ó dàgbà kó lọ́rùn sí mi. Àwọn pàdé lọ́jọ́ kan lẹ́sẹ̀ Jésù ó lè fẹ́ máa sùn lọ. Wọ́n fi ṣojú rẹ̀ mú ṣẹ̀yìn táyé lórí ìjọba dà mí dára. Mo jẹ́ ìgbàlà ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ wáyé láyé làwọn akọ̀nìyàn. Mo ti gbọ́dọ̀ mi sókè sẹ́yọ̀ Jésù dàbọ̀ wá fún mi ṣe. Ẹrù mi wọ́n kan Jésù bàbá mi gbé. Olùgbàlà mi gbé. Olùgbàlà ọ̀rẹ́ ẹlẹ́ṣẹ̀ wáyé làwọn akọ̀nìyàn. Mo ti gbọ́dọ̀ mi sókè sẹ́yọ̀ Jésù dàbọ̀ wá fún mi ṣe. Ẹrù mi wọ́n kan Jésù bàbá mi gbé. Olùgbàlà mi gbé. Akáyé lolú ayùn ẹ̀yìn mi, ẹ̀ṣẹ̀ wo ni mo ṣẹ̀ ọ́ kí ló dé? Táyé òfin dúró sọ́fẹ̀ yẹ kòkò ń bọ̀. Bó bá dọ̀rùn sọ̀rùn rẹ̀, ọ̀gá akọrin ọ̀run ni ó jẹ́. Tún léṣe sílẹ̀ kí n fi dé, ṣùgbọ́n dídé mi máa jìnnà kì í ṣe kánjúkánjú. A ó ríra lọ́jọ́ kan láyé, mo ní a ó ríra o lọ́jọ́ kan. Bákan ni mo ṣe wáyé o gbọ́, bákan ni mo ṣe lọ sà. Ikú jọ máa kọjú mọ́ mi lọ, jẹ́ dúró ṣe bàbá ọmọ. Bákan ni mo ṣe wáyé o, bákan ni mo ṣe lọ sà. Ikú jọ máa kọjú mọ́ mi lọ, jẹ́ dúró ṣe bàbá ọmọ. Ẹmu tó fọ́nì, ọmọ mi ò mọ̀ pa máa ń kú. Ó ń gbàdúrà kóhùn rí mi pẹ́. Mọ́mì, ọmọ mi ò mọ̀ pa máa ń kú. Ó ń gbàdúrà kóhùn rí mi pẹ́. Ikú jọ máa kọjú mú mi lọ, jẹ́ dúró ṣe bàbá ọmọ. Ají, tí dáàdì yẹn ló kọ́. Tí dáàdì mi ló kọ́ mi ò Adigun. Ọjọ́ tí mò ń pè wọ́n kálẹ̀. Wọ́n ṣe bí bàbá pọ̀ rẹpẹtẹ, wọ́n ṣe bí bàbá olóńkà, àmọ́ wọ́n ojú mi rí wọn lè san. Ìgbà mo ń jẹ ìyá ọmọ tí mo ń ṣàlàmbá sọ́tún sósì. Ìgbà oúnjẹ ọmọ bàjìnà kíkú má yọwọ́ mi láwo òhà mi, orí mi má yọ mí ò lẹ́gbẹ́. Gbogbo wàhálà tí mo fayé mi ṣe, torí ìkọ́mọ mi lè lórúkọ láyé, tí mo ṣerú ṣalábàárù torí ìtọrọ, torí ìkọ́mọ mi lè lórúkọ tó dáa, kí wọ́n má fi àdúrà ìṣẹ́jú kan yẹ́ mi sí. Lọ́jọ́ tọ́mọ mi bá ṣe nǹkan rí, ọmọ mi ò mọ̀ pa máa kú. Wọ́n gbàdúrà kó òun rí mi pẹ́, ikú jọ máa kánjú mú mi lọ. Ládìdì kan ṣe ló dọ̀rùn wáyé, ìwọ ló ní ká máa bí sí ká sì tún máa rẹ̀ sí. Bọ́dà mo ṣe rántí tí mi ò bá sí nílé lásán, àwọn ọmọ mi á máa yọ ìyá wọn lẹ́nu. Tí mo bá pélé wọn bẹ̀rẹ̀ sí ní sunkún, bàbá mi dábọ̀dá nínú ẹ̀ pẹ̀lú wálé. Bí mo bá ṣọ́kú àwọn ọmọ yìí lè jìyà o, torí bójú mẹ́wàá ò lè jojú ẹni. Ìṣẹ̀dá mi má jẹ́ lè kanjú kú, jẹ́ ń dúró ṣe bàbá ọmọ. Ọlọ́run á fi àwọn àṣẹ orin kan sọ kalẹ̀. Ṣé mo pé bọ̀dá rẹ̀ ń wo ìgúrú ni wọ́n gúrú? Ṣé mo nǹkan náà ń pè gúrú? Màrájà.
kò sí màràjì bẹ́ẹ̀ kúrú lásán ni. ìlérí àṣẹ mọ́ mi lára gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnran tó ń bọ̀ ẹ ó gbọ́ orúkọ mi sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan. ìlérí àṣẹ mọ́ mi lára gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnran tó ń bọ̀ ẹ ó gbọ́ orúkọ mi. bọ̀dá ẹ súnmọ́ mi. ìlérí àṣẹ mẹ́mi lára mi ò mọ tiyín o gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnran tó ń bọ̀ ẹ ó gbọ́ sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan. ìlérí àṣẹ mọ́ mi lára gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnran tó ń bọ̀ ẹ ó gbọ́ orúkọ mi. máa yọ mi ò máa ṣẹlẹ̀ ya má rí mi bí ẹni kò máa ṣe torí mo pín kòkó yé ọ̀tá wa ń fẹnu sátá ẹnu tí ìpín yín fi bu òrìṣà yóò padà tún wá fi gbolẹ̀ fún. ìlérí àṣẹ mọ́ mi lára gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnra tó ń bọ̀ ẹ ó gbọ́ orúkọ mi. òjò ń payọ̀ inú orí dùn orí ti gbàgbé kódò máa tó dá lẹ́yìn òjò apẹ̀rẹ̀ akéré wálé òrùn ayọ̀ orí ayọ̀ dànù ọ̀tá ẹ̀ má pẹ̀kàn ìgbéga mi gbogbo yín ni wọ́n padà pè rán níṣẹ́. ìlérí àṣẹ mọ́ mi lára gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ ó dẹ sọ́ọ̀tì ẹ sókè ẹ ó gbọ́ orúkọ mi. òjò ti ń pagún mi bọ̀ ajídára ó ti pẹ́ ó tọ́jọ́ mẹ́ta ọ̀pọ̀ ọdún mo fi ń dún yẹsà tí mo dẹ̀ ń káṣọ ẹgbẹ́ mi dání àyàfi bí mo bá darapọ̀ mo kùkùn láyé onísìnmi. gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá yìí bólúwa ṣe wà tí ẹ̀mí ẹ̀ wà tó bá jẹ́ pé ègún kan ló sọ wípé wọ́n ìdúró jẹ wọn ọmọ níran yín torí pé ẹ wá síbí lẹ́nìí tí ààfin ẹ bá gòkè ègún yẹn parẹ́ bẹ́ẹ̀. ohun táwọn bàbá àti ẹ ṣe tí wọ́n fi kún rèwerèwe táwọn ìyá àti ẹ ṣe tí wọ́n fi kún rèwerèwe tí wọ́n fi dúró jẹ wọn mọ́ lórúkọ Jésù gbogbo àṣìṣe yẹn kí ọ̀run pa wọ́n rẹ́ bẹ́ẹ̀. bákan ni mo ṣe wáyé o gbọ́ bákan ni wọ́n ṣe lọ sá ikú jọ máa kọjú mọ́ mi lọ jẹ́ dúró ṣe bàbá ọmọ. bákan ni mo ṣe wáyé o bákan ni wọ́n ṣe lọ sá ikú jọ máa kọjú mọ́ mi lọ jẹ́ dúró ṣe bàbá ọmọ. ẹ̀mú tó fọ́nì ọmọ mi ò mọ̀ pa máa ń kú ó ń gbàdúrà kóhùn rí mi pẹ́. mọ́mí ọmọ mi ò mọ̀ pa máa ń kú ó ń gbàdúrà kóhùn rí mi pẹ́. ikú jọ máa kọjú mú mi lọ jẹ́ dúró ṣe bàbá ọmọ. ají tí dáàdì yẹn ló kọ. tí dáàdì mi ló kọ mi ò Adigun ọjọ́ tí mò ń pè wọ́n kalẹ̀ n ó ṣe bí bàbá pọ̀ rẹpẹtẹ n ó ṣe bí bàbá olóńkà. mo ní ojú wo mo fẹ́ fi rí o Kẹ́hìndé o pẹ̀lú gbogbo tá a jọ sọ tá a la máa rìkọ́ọ̀dù a máa kólábórétì Jésù 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 ìwọ ló yé o ìwọ ló yé o ìwọ ló yé o Kẹ́nì Kẹ́nì Jésù Kò sí traces rárá.
sátọ̀dé kò sí kankan fat woman tó wá sórí wọn ní sátidé tó ṣì táwọn ṣe lè deny. ibi tí rò ti dán ni because in fact níjọba wà ní àti ìwọ Taiwo wọn tó lè gbé okay. In fact lọ́jọ́ sátọ̀dé yẹn àwọn tán wá ẹni tó drive wọn wá òun lọ sọ pé ẹni yóò mú mọ́tò wa òun ló bá wọn tán ó bá wọn gbé mọ́tò jáde tó ti géètì ní 9 lálẹ́ nílé. olóyè báyìí nọ́ọ̀sì ẹ̀ lọ pè láàárọ̀ ọjọ́ lórí post láàárọ̀ tó wá orí yín ò pè òun sì wà lédi ọjọ́ ìrìnkú. last boy ń gba treatment lọ́wọ́ ọjọ́ ẹ̀ ní nọ́ọ̀sì ẹ̀ wá fún last treatment lálẹ́ yẹn so kò sí nǹkan tó ṣe nílé kò sí nǹkan tó ṣe àṣìjọ sọ̀rọ̀ níbi ìjọ monday ló ṣe wá nílé ìjọ monday náà mo wọlé bẹ́ẹ̀ ni mo ṣe níbi after 10 lálẹ́ in fact mo lọ torí a ní ó yẹ ká lọ sí program kan ní Sunday so ibi tẹ̀ sí rò pé ọ̀sán ni so ìgbà tí wọ́n níjà pé àárọ̀ ni so mo lọ sọ fún wọn play game lọ́wọ́ lórí fún pé àárọ̀ ni oníkè ajẹ́pọ̀ wọn á tètè sùn kóun lè tètè jù so gbogbo tí kìíní ẹ̀ ń ṣẹlẹ̀ ojú 20 minutes 20 minutes. àwọn ojú mi rí wọn lè san ìgbà mo ń jẹ ìyá ọmọ tí mo ń ṣàlàmbà sọ́tún sósì ìgbà ó ń já ọmọ bàjìnà kíkú má yọwọ́ mi láwo àmì orí mi má yọ mí o lẹ́gbẹ́ gbogbo wàhálà tí mo fàyè fi ṣe torí ìkọ́mọ mi lè lórúkọ láyé tí mo ṣerú ṣalábàrù torí ìtọrọ torí ìkọ́mọ mi lè lórúkọ tó dáa kí wọ́n má fi àṣà ìṣẹ́jú kan yẹ́ mi sí lọ́jọ́ tọ́mọ mi bá ṣe nǹkan rí ọmọ mi ò mọ̀ pamọ́ kú wọ́n gbàdúrà kó òun rí mi pẹ́ ikú jọ máa kánjú mú mi lọ jẹ́ dọ́sí bàbá ọmọ. ládìdì kan ṣe ló dọ̀rùn wáyé ìwọ ló ní ká máa bí sí ká sì tún máa rẹ̀ sí bọ́dà mo sì rántí tí mi ò bá sí nílé lásán àwọn ọmọ mi á máa yọ̀ọ̀yà wọn lẹ́nu tí mo bá pélé wọn bẹ̀rẹ̀ sí ní sunkún bàbá mi dábọ̀dà ìfẹ́ pẹ̀lú wọlé bí mo bá ṣọ́kú àwọn ọmọ yìí lè jìyà o torí pójú mẹ́wàá ò lè jojú ẹni ìṣẹ̀dá mi má jẹ́ lè kanjú kú jẹ́ ń dúró ṣe bàbá ọmọ. jẹ́ ẹgbẹ́ mi ìrìn sọ̀rọ̀ gbádẹ́ bá mi sọ̀rọ̀ Jesus Christ. Olúwa lélẹ́yìí o mo ní láwọn ọmọ tí mo ti rí tá a sọ pé à ń bọ̀ o kíní kan tá a fẹ́ sí o pé à ń bọ̀ o gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá yìí bólúwa ṣe wà tí ẹ̀mí ẹ̀ wà tó bá jẹ́ pé ègún kan ló sọ wípé wọ́n ìdúró jẹ wọn ọmọ níran yín torí pé ẹ wá síbí lẹ́nìí tí àmì ẹ bá gòkè ègún yẹn parẹ́ bẹ́ẹ̀. ohun táwọn bàbá àti ẹ ṣe tí wọ́n fi kún rèwerèwe táwọn ìyá àti ẹ ṣe tí wọ́n fi kún rèwerèwe tí wọ́n fi dúró jẹ wọn mọ́ lórúkọ Jésù gbogbo àṣìṣe yẹn kí ọ̀run pa wọ́n rẹ́ bẹ́ẹ̀. ìlérí àṣẹ mọ́ mi lára gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnran tó ń bọ̀ ẹ ó gbọ́ orúkọ mi sọ bẹ́ẹ̀ fẹ́ nìkan. ìlérí àṣẹ mọ́ mi lára gbogbo ojú ni yóò rí èmi lọ́nà àbáyọ fúnran tó ń bọ̀ ẹ ó gbọ́ orúkọ mi. máa yọ mi ò máa ṣẹlẹ̀ yá má rí mi bí ẹni kò máa ṣe torí mo gbin kòkó oyè ọ̀tá wa ń fẹnu sátá ẹnu tí ìgbín yín fi bu òrìṣà yóò padà tún wá fi gbolẹ̀ fún.
kìí ṣe fídíò ibi tí wọ́n ti mọ̀ ní. If your patient consents, great. Ìgbà tí àga tó jókòó sí bẹ̀ náà ló dákẹ́ sí. Not even on bed. Ó ṣe on bed. Orí àga. Ó jókòó sí tàbí fún ní 4 days. Fún ní ilé. Wọ́n ti wọ́n wá pause. Ọgbà tí kìíní ẹ̀ sáà ṣe bí dókítà nìkan lọ gbọ́ sí jí wọn. So wọ́n fi kìíní ẹ̀ sí lẹ́nu. So ibi tí ẹ̀rọ tó sùn ní tó bá kìíní ẹ̀ ló ti ń jẹ́ kó mo kàn rí pé ó kojú dé ó kàn ṣe máa. So mo ní àbóyá client bóyá wọ́n ṣiṣẹ́ dókítà ó tó bí 5 minutes kò sọ kankan. Àní kí ló ṣẹlẹ̀ kò sọ anything. Wọ́n kàn mú fóònù lọ́kàn pé professor mi wípé kàn máa bọ̀ pé wàhálà kan ti ṣẹlẹ̀ ní ẹgbẹ́ wọn á gbé wàhálà kan ló ṣẹlẹ̀ Bí mo wà ní èmi mo kó èmi àti wọ́n lé ọmọ ọmọ bọ́ọ̀lù kan sọ fún mi pé kò respond mọ́ ó fọ́ ni. Nǹkan ẹ̀jọ̀ ń sọ̀rọ̀ tí ó sì wà. ká ní gbèsè kan tó ní bàbá mi bóyá wọn. Tó bá pẹ́ lómi ló gbé lọ. Ní pé bóyá Ìyẹn ló wọ́n ṣe ìgbà kan bóyá wọ́n pẹ́ lójú ọ̀nà tí ó ti ṣe fún àmì ni mo pè mọ́. Àjọ sọ̀rọ̀ báyìí tàbí tó kò yẹ pé wá pé ní ẹ̀ ń pè àbẹ̀ rẹ̀ lọ́ba tó fi kó bọ́ọ̀lẹ̀ kọ̀ọ̀kan lọ fún un. Gbogbo ojú 20 minutes lọ. Oṣù tó 20 minutes tí gbogbo kan ẹ̀ jẹ́. bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe pé wọn àtẹ́ǹdì sí wọn á fún ní first aid Fúra ọmọ wa tó ti sí lójú báyẹn lò tó ń pọ̀ tó ẹgbẹ́ kò mọ̀ gbàdá tó ń lọ sí tí ò lọ. Bí àlá ló ṣe rí. onígá kò lè explain. Because ìgbà tó máa tó bá bẹ 10 minutes omi kan wá ń jáde lójú ẹ̀ omi ẹ̀ jáde tó ń jáde seriously. Mo tún àwọn òbí kí ló ṣe lóṣù lè ṣe é lòdì fún ọmọ rẹ̀ lẹ́nu dókítà ṣé kò sí nǹkan mi dáa lè ṣe ni ó lẹ́nu ti lọ́kùnrin. just like that. Ṣé bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ máa ń lọ ní tọ́jà trial tuntun yóò rẹ̀ wá sí pé a lọ sí mọ́lì ọ̀dàdé mọ́lì lọ́pọ̀ ẹ̀ náà bá bí àìtì rẹ̀ ìgbọ́ ti rẹ̀ but mo ṣàlàyé fún dókítà ẹ̀ dókítà ẹ̀ òun ló wá sọ pé bóyá cardiac arrest struggle for break, struggle for èèyàn àti ẹ̀sìn síìkì wọ́n á ti ẹ̀sìn wọ́n á dùn
èèyàn ti ẹ̀sìn struggle for bread á lè pé ó báyìí pé struggle for mo bread rí ó yẹn struggle àgbáyé ìdáná wọn dáná òun ìpínlẹ̀ kan èèyàn kẹsì ń jókòó lásán láì lè kò jókòó sí tẹ̀fí wá láti ṣe trace mi tiẹ̀ òun fura kankan wá rárá. Six and seven. Your oríṣiríṣi must have been a lot of time tí èèyàn síìkì náà tí wọ́n bẹ̀ túwìtì rẹ̀ ẹni tó bá ṣiṣẹ́ ní hospital ló máa nǹkan fẹ́ ṣe é wù báyìí in the 70s wọ́n á ti gbé ọ̀pọ̀lọpọ̀ ìyá àbèjì Adegbodu tí àbúrò rẹ̀ ṣe mínísítà ọ̀fẹ́ àmọ́ pé kò lọ sí ilé ìgbà tí ó gbé olúwa gbàgbé ayé oṣù tí wọ́n lé oṣù nígbà tí wọ́n ìgbàlá ìjọba tàbá sí orúkọ and that is why we should prepare at all times. Ẹlòmíì orí máa fọ wàá báyìí máa ṣe ìgbà bá dẹ̀ ti tóbi sórí ó máa wà ókè. One was sick, we were doing everything, and he came back and alive. Ṣe pé ilé babaláwo kan náà ń lọ kí wọ́n lọ kú sílẹ̀ tí ìgbàgbọ́ bàjẹ́. Ẹlòmíì Sátánì á jẹ́ níyà títí ẹniwé àkẹ́ máa gbé wọn lọ adé parí ẹ̀ sílé babaláwo adé parí ẹ̀ sílé oníṣègùn which means pé heaven is not sure. Látọ̀jọ́ ẹ̀ báyìí máa ń gbé kiri irú wa gan lè má ti rìn ìwọ̀n ìgbà ní ìtọ́wọ́ wọn bá fẹ́ strength kò sí please when the devil is speaking tell out the devil ẹ lé jáde pé lórúkọ Jésù Kristi ó ṣe sọ sọ pé bẹ́ẹ̀ Ọlọ́run rẹ ní ìlú òde tó orí balẹ̀ fún ọ náà torí a máa sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ tó ń sọ nígbà tí tẹ́lẹ̀ ìkó ni mo ṣe fẹ́ máa ṣe lérò náà má kọsẹ̀ lára mi má kọ ẹ̀kú lára mi má ṣe mọ́rò sí mi
But this one now. Adegbodu tún sọ ayé lolú. Condolences as regards the Adegbodus, the Taiwo or Adegbodu. Many things that we do not understand, God understands. Many things that we don't know, God knows. There's something, if the Lord wants to do, and He shows no one, there's no one that can question Him. What He wants to do, and He did not reveal it to anyone, you cannot query Him. The one that Satan wants to do, He will show it up that the enemy wants to do this. But the one that He wants to do, He will tell no one, because no one that can query Him. What is hidden to man, it is open to the Lord. When I heard, I wept. Because everybody knows that I love them so much. I heard the voice of the Lord. What you do not understand, I understand. I didn't hear more than that. God understands. God understands. If rapture happens today, people that you thought you said, because they will be the one first to hear the trumpet. That's why be good in rapture. In this life that you are in, if you say it will be long and it is fast, it is what is you have in your hand that you will use to judge. Don't live your life as though you will not live tomorrow. Live like though you are not going to live tomorrow. You act like though you are not going to live till tomorrow. Come out from sin. Walk with God in righteousness. Serve Him with all your heart. Because the son, give me your heart. It shall be well with us. I pray. The Lord will be with the family. 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 Lift up your water. Yoruba Parapọ̀ TV
ẹ máa gbọ́ ẹ máa wò ó ẹ subscribe síbẹ̀ ẹ like ẹ̀ bó bá ṣe ń lọ àwa ò ní jẹ́ kétí yín ó di sí o Yorùbá Parapọ̀ TV àgbàlẹ́tù ọmọdé làwọ̀.